I'm so happy to see a lot of people here. Ah! You don't need to share. I think hey! Agbada. Agbada kí ni material? Damas. Ẹ ṣeun Damas. Ibo ni fìlà yìí lójú kan yìí? Ó dojú kọ àwọn ọ̀tá. Ọya kí ni ẹ ṣàpọ̀. Ìrẹ́ Ẹyẹ ṣàpọ̀. ẹ ká gbogbo àpọ̀. Ọya dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wáyé yìí sílẹ̀. Ẹ ṣe púpọ̀ mọ́ inú mi fún ayé mi. Ẹ ṣe gan. I'm so happy. Ilé àti ọ̀nà oníkàlùkù wà fún mi. Àwọn èèyàn tó ń bọ̀ kí ni kọ́ máa ló fọ́ wọn. Ẹ wò kọ́ sáà máa bọ̀ kọ́ máa bọ̀ ẹ ká máa bìzà ẹ wò ẹ ká fi sórí ilẹ̀. Thank you so very much. I'm happy. Let them take you out. Only me no first. Only him first. Have you sit down? This side.